subscribe to this channel. Please subscribe. Please subscribe. Subscribe. Share this video. Subscribe to this channel. Tell your friends to subscribe to this channel. Subscribing to this channel is very, very free. Why are we here? Why are we here? Eyes.
Manu
It's
sì fi nàbẹ̀ yóò wọ̀ lórí òbòdò mu ní mánàmọ̀ yẹ́bù ní airline náà yẹ́bù tabula yẹ́bù nàìjíríà láti ẹbí bí àlàkà ní òbòdò mu iye ń tẹ̀sí ní ewu oyè yẹn lóru lẹ́yẹ yẹ́bù oyè yẹn lọ lẹ́yẹ oyè yẹn lọ lẹ́yẹ.
Ibu koko koko koko. Lebu koko koko koko. Oyo ya nilimbe. Oyo ya nilimbe. Lebu adigo. Wewe atoto ade. Joya dini suwande. Iba je mojo. Ibu jadi ni. Oyo mojo. Lebu longo longo abia. Lebu longo longo abia. Lebu longo longo abia. Lebu le mayo. Lebu longo longo. Lebu longo longo. Ibo na longo abia longo. Wade kupe.
Alias. Here we want one die. Looking at the one day job. Big at the one job. Yabu one day. I don't know why I got it there. I don't know why I got it. I don't know why I got
We're
Oye,
gini. Owó December, àwọn ẹgbẹ́ náà ká mọ ìyá ìpàṣẹ òbí tí ẹ bá ìpàdé àbá. Àìpàdé bá àwọn ará èrò. Ìyá ìpàdé náà yà ní ojú náà. Nínú àmúgbẹ́ náà nà ó lórí à. Òdòdó ìgbé méjì. Wẹ́gbẹ́ ni wọ́n ṣe ń rán. Òdòdó àkàlẹ́kà ní ìnáwó. Mọ́nà ni ó rẹ̀ lájà wọn. Òdòdó ló bá gbọmọ mọ́ ọ̀rọ̀. Mímú ìyàwó yẹn wẹ̀wù. Wẹ́gbẹ́ tí o ti lọ́nu. Àyẹ̀dẹ̀ tí ó wọ́n ní ìwẹ̀wù. Yẹ́nì mú àbá mú àbá. Wẹ́gbẹ́ ọ̀dà tẹ́lẹ̀ mú àbá. Wọ́n fẹ́ máa lè mú. Yẹ́nì mú ọ̀dà nù ló máa mú àbá. Àwọn nínú wọlé nínú wẹ́gbẹ́ ọ̀dà tẹ́lẹ̀ mú. Wọ́n dẹ́ bó ṣe mú ọ̀rà. Wọ́n dáadáa dáadáa báyìí. Túbọ̀ yìí ó ti bá Jesus. Lẹ́nu Black Jesus. Àwọn Black Maria. Wọ́n dẹ́ bá ń lò lórí òdòdó. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dà tó ní wọ́n lè rí. Wọ́n sọ fún ọ̀gbọ̀n Black Jesus. Olóògbé adé mọ́ ìwé Black Jesus nù à. Wọ́n ń sara ní ìta. Lẹ́yìn ìwà. Ilé ìwòsàn àjàs. Gẹ́gẹ́ bí ilé onílé na 25. Thank you.
What
Friday. If you don't know what baby. Oh, you got them. No, no, they want them. Money children, go. We just want to go. I don't know. We don't live well. You got them. You deal with me. Go deal with me. I don't know. Where's your work? Subscribe to this channel. Please subscribe. Please subscribe. Share this video. Subscribe to this channel. Tell your friends to subscribe to this channel. Subscribing to this channel is very, very free.